bí èsè Elédùmarè ọba ọkọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run bí eré bí àwàdà wòye bí ọ̀sẹ̀ bíi mẹ́rin láti kúrò lórí ìkànnì yìí tó jẹ́ pé ìyàwó Alhaja Kudirat àti Omialaju wọ́n rìnrìn àjò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa lọ lọ́dọọdún yá ti gbé ajé olókun dé o tó jẹ́ àkọ́kọ́ ọrú ẹ̀ta àtúntò ìrúrú ẹ̀ mọ́ ajé tó jẹ́ pé wọ́n bá ń pè sínú iṣẹ́ yẹn wàràwàrà lájẹ́ ó sì máa wọnú iṣẹ́ yẹn Alhaja Kudirat àti Omialaju wọ́n tún ti gbagbára kún agbára ìrìn àjò ọdọọdún tí wọ́n máa lọ ìyá tún ti lọ lónìí kábíyèsí ẹja kọ́kọ́ yẹn Elédùmarè rẹ kábíyèsí Elédùmarè ọba akọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó bá lérí ohun gbogbo ògbèjà kẹrù obo níjà ọba tí kì í tọrọ àyè kó tó lò ọba fàkàfíkì epo tí tẹ́ nínú mọ́tò tí dẹ̀rù jẹjẹ ẹ̀yin gbogbo fámìlì wa ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní dojú tẹ́ ẹ̀ náwó sí ọ̀dẹ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò wá lónìí ọ̀dẹ̀dẹ̀ náà ò ní gbóná mọ́ yín lágbára lọ́wọ́ Elédùmarè wọn bá tó kù tọ́dún yìí ó fi parí o ẹ̀ ní lónú ìbànújẹ́ ẹ̀ ní rùkú wọlé ẹ̀ sì ní rùkú jáde mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣètò tòní torí pé kó ń lé ọgbọ́n kó sọ fálejò kálejò ọgbọ́n kó sọ fónlé torí pé agbára tí Alhaja Kudirat àti Omialaju tún gbé wáyé èmi nìkan kí mo fẹ́ jàǹfààní ẹ̀ lónìí ẹ máa share sì máa like ẹ máa share ẹ máa like bí a bá ti ń pàṣẹ sínú ayé ẹ̀dá lónìí àṣẹ náà yóò sì máa ṣe wàràwàràwàrà gbogbo ohun tẹ́ ẹ bá béèrè lónìí ọjọ́ ajé ìbálàjà ṣe gorí atẹ́gùn lónìí Elédùmarè ó máa fi àṣẹ sí láì tí ẹ̀ tí ìfojú kan Alhaja Kudirat àti Omialaju láì tí ìyẹ̀yìn wò bẹ́ẹ̀ ṣe ń wòyá lójú mú màwò rẹ ọ̀rọ̀ yóò sì máa dayọ̀ Alhaja Kudirat àti Omialaju ọdọọdún nìyá máa lọ sí ìrìn àjò èmi ò ní sọ o ìrìn àjò tó jẹ́ pé wọ́n lọ sísàlẹ̀ odò bí wọ́n bá wá dé wọn ò gbólókun wá ọdọọdún báyìí nìyá máa lọ ìyá tún ti lọ tọdún yìí o ìyá ẹ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́ wá bá mi fi ẹnu àṣẹ sọ̀rọ̀ sínú ayé gbogbo ènìyàn. ìbà Olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé ìbà rẹ lónìí ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà ilẹ̀ pẹ̀pọ̀ gẹ́rẹ́ afọ́kọ́yẹrí alápòwà ìbà gbogbo ẹ̀yin gbarún mọ́lẹ̀ tẹ́wà lótùfẹ́ ìbà gbogbo yín mo rí lónìí o mo wá dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá wa ọba tó ní ká lọ láti bíi 40 ọjọ́ ó lé kan ká lọ láti jọ́ yìí ká wá tó padà dé léni láyọ̀ àtàláfíà pẹ̀lú gbogbo ìrìn àjò tá a rìn náà tí Ọlọ́run ò fi bú wa ìgbarún mọ́lẹ̀ náà ò fi bú wa wọn ò dójú rẹ̀ tì wá mo wá dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba náà tó kún wa tó pa wá mọ́ tó sọ wá dọjú òní ta tún lè wá síbí lẹ́ni láti wá farahàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí àdúrà wo mọ̀ gbà wá. àṣẹ Èdùmàrè lọ́jọ́ ajé òkúkúlù sọ nísọ bòjì àfilẹ̀ yín ṣe bùkún. àṣẹ Èdùmàrè ẹ dákun ẹ máa ṣàṣẹ àṣẹ Èdùmàrè ẹ máa ṣàmì àṣẹ Èdùmàrè. gbogbo ibi tí òòrè bá wà òòrè náà wà yín. àṣẹ Èdùmàrè. gbọ́ mi nílé lóko ní Nàìjíríà àti lókè òkun tẹ́ ń gbọ́ Alhaja Kudirat Omialaju àjíǹde ara yín ó mọ̀ jẹ́. àṣẹ Èdùmàrè. àìsàn burúkú ò ní fara yín. àṣẹ Èdùmàrè. ẹ wá ní bá wọn kí náírà kó àtijọ́. àṣẹ Èdùmàrè. gbogbo ìtẹ́gbẹ́ yín bá ti ń náwó ẹ̀ wá ní bá wọn. àṣẹ Èdùmàrè. ẹ máa rí jẹ ẹ̀rí. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. ìbà Olúwo ìbà Apènà ìbà gbogbo ẹ̀yin àfáà àgbáyé tí Ọlọ́run gbà fún ìbà ẹ̀yin wòlíì àgbáyé tí Ọlọ́run gbà fún ìgbà gbogbo ẹ̀yin ajíbíkí tẹ́ kọ́kọ́ jáwé ẹ̀yin ọ̀sán ibíkí tẹ́ kọ́kọ́ wá gbò gbogbo ẹ̀yin tẹ́ kọ́kọ́ gbọ́ lọ mojúbà yín lónìí ẹ̀yin bàbá mi ní Ilé Ifẹ̀ mo ṣe rúwándájì ọba mo kí gbogbo yín ẹ̀yin èyí àlà gbogbo ìgbà yín ẹ̀yin àbíyà àgbáyé mojúbà gbogbo yín lónìí ọmọdé ìlú Ìbàrẹ̀ àgbà ìlú Ìbàrẹ̀ àgbàlagbà abewú lórí mojúbà gbogbo yín náà lẹ́kọ́wọ́ tí Omialaju lẹ́yìn tẹ́ jẹ́ kí tèmi mọ jẹ́ sí i gbogbo yín pátápátá ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ. àṣẹ Èdùmàrè. gbogbo yín pátápátá ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ. àṣẹ Èdùmàrè. àjẹ́ aboyún ilé wọn abí wẹ́rẹ́. àṣẹ Èdùmàrè. àṣẹ wá. ẹ̀rọ abiyamọ ètú wọn wá ní fi gbé. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. gbogbo wọn tára nílé ní àṣẹ tọ́lọ́run fọ́jọ́ tọ́jọ́ fi ń yọ èyí tó fóṣù tó fi yàn náà la pàṣẹ fún yín lónìí gbogbo ìwọ tára ní lónìí àrò bẹ̀rẹ̀ sí ní. àṣẹ Èdùmàrè. orí tára ní ìṣẹ̀dá tára ní lónìí ẹni tó tí mọ̀ nǹkan tí ó jẹ ẹni tí ò tiẹ̀ tí mọ̀ bọ́rọ̀ ayé ẹ̀ ṣe lè rí látòní lọ ọ̀nà ńlá fún yín. àṣẹ Èdùmàrè. èdì kan kì í mọ́jọ́ kó mọ́ yọ àṣẹ̀sí kan kì í mọ́sùn kó mọ́ yọ tó bá wá rí bẹ́ẹ̀ àtẹ̀fún àtẹ̀dì wọn ní gbé bá yín débi pé kógo yín má búyọ ògo yín á búyọ lónìí. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. tẹ́ ń gbọ́ mi lọ́nà àṣẹ Èdùmàrè. gbogbo kíbi tó wù kẹ́ wà tẹ́ ti ń gbúrò Alhaja Kudirat àti Omialaju ẹ̀rí náà ẹ̀rí lò. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. ẹni bá wọn bùrìbùrì kẹ́ bá wọn jíjó yìí. àṣẹ 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 látòní lọ èdè burúkú òní wọnú ayé àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. ọmọ aráyé òní dè yìí. àṣẹ Èdùmàrè. ọmọ aráyé fi ń digi náà pè ní gbédè yìí tán fi ń tú sílẹ̀ náà pè ní túdè ọmọ aráyé á tú yín sílẹ̀ lónìí. àṣẹ Èdùmàrè. gbogbo ibikíbi tó wù kán dè yín sí lónìí wọn á tú yín sílẹ̀. àṣẹ Èdùmàrè. látòní lọ ìtúsílẹ̀ ayé a máa jẹ́ tiyín. àṣẹ Èdùmàrè. ìtúsílẹ̀ ọ̀run a máa jẹ́ tiyín. àṣẹ Èdùmàrè. gbogbo tí jogun ayé àti tọ̀run kò ní wọnú ayé. àṣẹ Èdùmàrè. ẹ̀rí wàhálà. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. ohun tó lúwo
látòní lọ gbogbo ta wí lónìí àròrò ọmọ àṣẹ tútù báyìí láàárọ̀ àṣẹ tútù báyìí láàárọ̀ bàbá àṣẹ jẹ́ olúwẹ̀rí ò ní gbóná bẹ́ẹ̀ni omi tútù náà la gbé wá fún yín lónìí abẹ́rẹ́ sí ní rọ̀ yín àṣẹ Èdùmàrè ẹ̀rí náà ẹ̀rí lò àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè gbogbo àdúrà tá a ṣe fún yín lónìí bẹ́ẹ̀ ni yóò rí àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o àṣẹ Èdùmàrè àbàwọn èsù ìta gbé lónìí àròrò ọmọ. Alhaja Kudirat tí Omialaju náà ló ti wúre fún wa nínú ayé wa yìí bó sì mọ̀ pé àdúrà tuni lára jèpè lọ gbogbo ẹni ọba ṣàmì àdúrà náà wọlé sí wa lára lágbára lọ́wọ́ Elédùmarè. Alhaja Kudirat tí Omialaju ẹni tá a bí nípasẹ̀ omi ẹni tá a bí nípasẹ̀ omi tó ń fomi ṣèwòsàn tó sì jẹ́ pé bí wọ́n bá pàṣẹ omi sínú ayé èèyàn ẹnìkankan ọmọ ohun tẹ́lẹ̀dùmarè fi ṣẹ̀dá omi lóòótọ́ kò sẹ́ni ó lè mọ̀nà tá Alhaja Kudirat tí Omialaju fi ń jáde tó fi ń túdè. Alhaja Kudirat tí Omialaju kí ló fà ní àjò 40 ọjọ́ àtọjọ́ kan ṣoṣo tẹ́ lọ sísàlẹ̀ odò kí lohun tẹ́ ẹ mú bọ̀ ń gbà tẹ́ ẹ dé gan mà. ẹ ṣeun atọ́kùn olúkálùkù ló ní ìpín àti èèyàn rẹ̀ àti báwáyé rẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn ènìyàn ò kà sí òun náà ló fa ìjìyà fún ayé àwọn ọmọ adarí wọn nítorí pé bí Ọlọ́run bá ṣe ṣẹ̀dá kálukú ló yẹ kó rin ìrìn àjò ṣùgbọ́n àwa ènìyàn à kì í rìn bẹ́ẹ̀ nítorí pé a ti gbàgbé ìpín àtẹ̀yàn wa ìrìn àjò mi tí mo rìn lọ nítorí kára lè dẹ gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀lé. káràbà lè dẹ̀ wá kì í ṣe tiyín nìkan kì í ṣe tèmi nìkan gbogbo àgbáyé kì í ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé orílẹ̀-èdè àgbáyé. ní Olódùmarè tó dá mi sáyé ó ti mọ̀ para ò ní fìgbà kan ní mí ní tèmi ara ò sì ní gbogbo ẹ̀yin tẹ̀lé. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. báwo wá ń gbọ́ mi nílé lónìí bẹ̀rẹ̀ látòrí ẹni tó sorí kunkun tí kì í gbọ́rọ̀ ẹlòmíràn wà àìgbọ́rọ̀ ló ń fara ní ẹlòmíràn wà tó jẹ́ pé ìwà ìfẹ́ inú rẹ̀ ló ń fara ní torí bàbá tiẹ̀ gúnyán nínú ewé ta ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí ò yóò yó ẹni tí ò sì ní yóò ní yó ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ ẹni tí ò gbọ́ ó gbọ́ so torí ẹ̀ la ṣe lọ wípé ká ṣe àdúrà fún gbogbo ọmọ aráyé ká dẹ̀ tún gba nǹkan tó ń jí agbára bọ̀ tí a lè mọ fi túdè táwọn fi jáde àti ajé tuntun ajé wọ̀nyẹn onígbà tá gbúdọ̀ lọ rì níhù rẹ̀ onígbà ó bẹ̀ gbájẹ́ tẹ̀ fi ajé tẹ̀ ṣe onígbà tá a gbọ́dọ̀ lò. bẹ́ẹ̀ kò sí kan tí kì í rẹ̀ tó bá ti di wípé à ń wò pé àwọn tó ní wá wọ́n sọ pé ajé yìí o ẹ wá gbé wá kó tún jẹ́ tuntun ẹ wá gba tuntun sínú ayé àwọn èèyàn ẹ gbé lọ ẹ tún gbà mí wá padà àwọn náà ó di tuntun ẹ gbogbo nǹkan wa ó jẹ́ tuntun bẹ́ẹ̀ náà ló máa rí ìjà aṣọ tẹ́yìn náà bá rà lọ́dún kan tẹ bá bẹ̀ sí wọlé ẹ̀rín ọdún méjì sí kò yẹ kó jẹ́ yìí èyàn tiẹ̀ ti gbó bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan ìyá wa mú dé ní tuntun ìwọ tó bá ti ń gbọ́ wa lénìí tó ń ṣe ètò tó ń gbọ́ wa oore tuntun á wọlé ayé àṣẹ Èdùmàrè ẹ máa ṣàrẹ ẹ máa láìkẹ́ oore tuntun ti wọlé ayọ̀ tuntun ti wọlé ìgbéga tuntun ti wọlé ohun tuntun ti wọlé bẹ́ẹ̀ náà ni ohun tuntun yẹn ṣe wọlé náà àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ìwọ tó ń gbọ́ mi lénìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí ní lóko ibi tó wù kó wà Amẹ́ríkà Nàìjíríà ló wà tó fi ṣe bùgbé ara bẹ̀rẹ̀ sí ní dẹ̀ náà àṣẹ Èdùmàrè pé gbogbo nǹkan tuntun tó wọlé lónìí ayé tiẹ̀ náà já sí tuntun àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ayé lọ́dọ̀ wa gbogbo ẹ̀ náà la kó lọ tá lọ pààrọ̀ sí tuntun tá lọ ṣe nǹkan tuntun sí tá lọ bá wọn ṣe ní tuntun tá lọ wẹ̀ sí tuntun nítorí pé kí ni ó gbúdọ̀ máa jẹ́ bó ṣe yẹ kó jẹ́ fáwọn ènìyàn wọ́n gbúdọ̀ máa pàṣẹ fowókówó máa dá wọn lóhùn èèyàn gbúdọ̀ sí ajé tán kára ní èèyàn gbúdọ̀ bọ́ ajé tán kó tún kígbe ìnira torí ẹ̀ ló jẹ́ ká a lọ so gbogbo ìwọ tó ń gbọ́ mi lénìí tó wá ti darapọ̀ pé kó lájé ìwọ náà sì gbìyànjú kó ní ajé ìwọ tó ti mọ bo olókun ẹ̀ déédéé ta ní kó bo olókun tó ń sọ̀rọ̀ míì ó mọ̀ pé olókun nìpín àtẹ̀yàn rẹ bẹ̀rẹ̀ sí ní bo olókun ẹ̀ déédéé ìwọ tó ní ẹgbẹ́ tó ka ẹgbẹ́ ẹ̀ kún ẹgbẹ́ ńláńlá bẹ lálẹ́ odò níbi tá a lọ ibẹ̀ gan lẹgbẹ́ ti dìde bẹ̀ lẹgbẹ́ ti wá ìwọ tó lẹ́gbẹ́ tó ka ẹgbẹ́ ẹ̀ kún bẹ̀rẹ̀ sí ní bọ ẹgbẹ́ ẹ̀ lénìí ìwọ tó ní kórì ìwọ tó lẹ́gbẹ́kẹ́gbẹ́ bi tó wù kó wà lọ bọ ẹgbẹ́ ẹ̀ báyìí pé Alhaja Kudirat Omialaju pé kán bá mi bọ ẹgbẹ́ mi èmi náà fẹ́ máa dún èmi náà fẹ́ máa jẹ máa mu èmi náà fẹ́ máa rí náà máa rí lò èmi náà fẹ́ máa bú kí máa rí bí firun èmi náà máa fẹ́ káyé yẹ mí èmi náà fẹ́ kémi náà ní òpó gidi ẹlòmíràn náà wà tó ẹ pé orí ló yẹ kó bọ ẹ pè wá lásìkò yìí kán bọ orí fún yín tó bá borí tó bọ ẹ̀dá ẹ á rí tiẹ̀ sí rere ọ̀nà àlà wàá rí jẹ wàá rí mu wàá rí náà wàá rí lò wàá bẹ́gbẹ́ pé wàá tó bọ́ gbà pé gbogbo tẹ́gbẹ́ ń ṣe wọ́n náà bá wọn ṣe nírọ̀rùn gbogbo nǹkan tó ti pàtì tó rójútu ẹ̀ mọ́ wà bẹ́ẹ̀ sí ní rójútu ẹ̀ gbogbo ìdí tá a fi lọ rìn àjò nìyẹn ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ atọ́kùn. ó tó bẹ́ẹ̀ Alhaja Kudirat Omialaju ihun tẹ́ wá gbé wá dàmà káwọn èèyàn bá lè mọ̀ kí lóhun tẹ́ mú wá mà. gbogbo tá a mú wá agbé ajé wá ní tuntun. òde ní mà. àmú olókun wọ̀lú ní tuntun. olókun abẹ́gbẹ́ tuntun wọ̀lú. ẹgbẹ́ tuntun mà. ìwé àti èèyàn ní. ọ̀dà èyí tẹ̀ ń wò tí ó dàbí pé gbogbo ẹ̀rí kùdìẹ̀kudì agbára tuntun dé. agbára tuntun ajé tuntun olókun tuntun. sínú ayé yín. tó sì jẹ́ pé ọ̀rọ̀ èèyàn máa là sí rere. bẹ́ẹ̀ tẹ́yìn náà máa dúpẹ́ gbogbo ẹ̀ lágbé wọlé ní tuntun. ọ̀dà Alhaja Kudirat Omialaju kí ni wọ́n ń pè lájé gan kí ni wọ́n ń pè lólókun. ẹ ṣeun ajé jẹ́ nǹkan kò ṣeé má ní lórúkọ tí à ń pe ajé torí pé ẹni tó wà láyé tí ò bá lájé lọ́wọ́ òkú ni
òkú ni tó bá bímọ ọmọ ẹ̀ á dọmọ lọ́mọ tó bá láya yẹ á dáya láya bẹ́ẹ̀ ni tó bá sì tún jọ́ obìnrin ọkọ ẹ̀ náà dọkọ lọ́kọ so èèyàn tó bá wà láyé tí ò bá láyé kí là ń pè láyé ṣebí owó tá à ń ná ẹ̀ náà ni òrìṣà ajé náà tún wá wà òrìṣà láyé tí gbogbo ayé ń bọ. ṣé ajé dàbí ìṣẹ̀mí èèyàn ni. ìṣẹ̀mí ni tó wá lògbà ní ìgbà kan tó wá sílé ayé tó wá lògbà ṣùgbọ́n gbà tá à lò dáadáa ó fò pẹ̀rẹ̀ ó bá bọ́ sára agi ẹni tó bá lagi tàgbà mí tajé rẹ̀ bá wà bẹ́ẹ̀. wọ́n à ń lágbájá lagi ọkọ́lé. ó fò pàrà ó bọ́ síbi omi olódì fáfá wọn tó ní pure water tí wọ́n ń ṣe omi tó bá jẹ́ kó bá èèyàn wọn mu wọn á ti bẹ̀dọ̀ lọ́là. ààrẹ èèyàn méjì tẹ́nìkan ṣe pure water tẹ́lẹ̀ kejì náà ṣe pure water ẹnìkan ló gbè fún nítorí pé ayé ti ara omi ló sá sí. ṣùgbọ́n àwọn ènìyàn tá a bá ṣàwárí ara wọn ó fò sébi ewé òun làwọn tí ń dáwé tí wọ́n. tí wọ́n dẹ̀dẹ̀ èèyàn ńláńlá ó fò sí gbogbo ibi lajé sáwọ̀ nígbà tá a ṣe dáadáa nígbà ó fò débi àwọn làwọn tí ń wa mọ́tò. kódà alágbẹ̀dẹ ń kọ́lé alágbẹ̀dẹ ń kọ́lé ó fò sára yanrìn ẹlòmíì bá kó yanrìn a sì dọlọ́lá àdọlọ́rọ̀ ẹlòmíì dẹ̀ ní tipa mẹ́wàá tí ò jẹ́ kankan. èyí tọ́wọ́ àwọn tá a wá ń sọ̀rọ̀ ń bo ni tiwa fò sí ma. ó fò síbi tiyín fò síbi atẹ́gùn afẹ́fẹ́ lẹ fi afẹ́fẹ́ ni kádàrá yín. kábíyèsí lẹ́nu bá rẹ̀. ti sọ̀rọ̀ sáyé kò sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá ti sọ sáyé tẹ̀. tá a bá sọ̀rọ̀ sáyé àti ìrajé fi jẹun kábíyèsí lẹ́nu rẹ̀. ìrajé tí yín fi fò sára atẹ́gùn torí náà bẹ́ẹ̀ ló ṣe káàkiri ó fò síbi ògùn wálé lòmíì ògùn ni àfi kó lọ ṣiṣẹ́ ògùn kó lọ wa mọ́tò ẹlòmíì dẹwà tán jọ ṣiṣẹ́ awakọ̀ tí ò gé èèyàn kankan bẹ́ẹ̀. Alhaja Kudirat Omialaju ìyá Omialaju ọ̀nà wo wá láàfin mọ̀ pé ajé tèmi lélẹ́yìn mọ̀ pé ẹlòmíì ṣiṣẹ́ ń ṣẹ́ tẹ́lẹ̀dùmarè ó sọ pé bẹ́ẹ̀ ni ó ti là ọ̀nà wo ni ó fi mọ̀ pé níbi tájé tèmi wà ní. ẹ̀ṣẹ̀mú náà la ṣe ní kíkálukú ṣàwárí ara rẹ̀. lọ́nà wo mà. ní kẹ́ ẹ bá ti pe Alhaja Kudirat Omialaju ìwọ mú orúkọ rẹ àti orúkọ bíbí tí wọ́n fi bí ẹ orúkọ ìyá rẹ tó o bá ti sẹ́ẹ̀dì ẹ̀ sí Alhaja Kudirat Omialaju tàbí tá a sí ojú òpó sílẹ̀ lónìí torí àǹfààní láti pè wọlé tó o bá ṣàwárí a sọrú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ ibi tájé ti bọ́ lára rẹ ibi tájé ti sọnù mọ́ ẹ lára tó wá ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀gẹ̀ lírí ajé tó ti ń bẹ gbé tẹ́lẹ̀ o ti ń bu òun rí bí firun o ti ń dì ó ti ń jọ tẹ́lẹ̀ kò wá jọ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní dànù ó mọ̀ bẹ́ẹ̀ kankan ló wà bẹ́ẹ̀ ajé yẹn ló sá bó ṣe sá yẹn àbẹ̀ wa níbi tó sá sí tí ó padà sára ẹ̀ padà tí wọn náà dolówó wà wá rí pé ìpín àtẹ̀yìn rẹ tún padà yàtọ̀ bí wọn náà ṣe dẹni tí ayé ń fẹ́ tó dàbí yìí láwùjọ náà. ọ̀dà nkórìtà tá a dé Alhaja Kudirat Omialaju ẹ bá mi yọ̀ǹda nọ́mbà tó wọlé ìwòsàn ìbílẹ̀ yín. nọ́mbà mi Alhaja Kudirat Omialaju ní 080 080 62 62 47 49 080 62 62 47 49 ẹ bá mi pè é lẹ́ẹ̀mejì sí ma 080 62 62 47 49 080 62 62 47 49 Alhaja Kudirat Omialaju ọ̀pọ̀lọpọ̀ ló ti rájé jẹun lóòótọ́ tó ti jẹ́ pé ibi iṣẹ́ tí wọ́n wà wọ́n sọ pé àti ẹ̀ bá wọ̀ gálágbájá wọ́n ti kọ́lé bíi 6 ṣùgbọ́n bàbá wa wò ó lónìí Alhaja Kudirat Omialaju wọ́n dẹni tí ò ní nǹkan kan mọ́ irú wọn tájọ́ ti ṣíkò nínú iṣẹ́ wọn yẹn ọ̀nà wo wọ́n lè gbà tí wọ́n pajé padà mà. ọ̀nà tí wọ́n lè gbà náà ni pé kí wọ́n pe Yèyé Omialaju ẹ pé Yèyé Omialaju pé kí ló dé o a ti ń ṣe àríṣe mọ́ ó ti ń lọ kò lọ ó ti ń dán kọ̀dán mọ́ ó wá dán ó wá tibẹ̀ kò wá dán ìwọ tí wọlé bá ṣẹlẹ̀ sí àníkò pé Omialaju pé Yèyé Omialaju lórí nọ́mbà tá a jù sílẹ̀ yẹn tẹ́ ẹ bá ti pé Yèyé Omialaju á béèrè orúkọ ẹ̀ á béèrè orúkọ ìyá ẹ̀ torí ìyá méjì kì í bíyàn bàbá yẹn lè gbà lórí èèyàn bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé ìyá tó bí ẹ̀yìn orúkọ ẹnìkan àtorúkọ ìwọ gangan tá a bá ti béèrè wò ibi tájé yẹn sá sí á rí ibi tájé yẹn wọ̀ á rí kò sí ibi tó wọ̀ sí kò sí ibi tó sá sí kò sí nǹkan tó tọwọ́ bọ̀ tó gbé ajé kò nínú ara ẹ̀ tá à ní sọ fún ẹ. Alhaja wọn tọrọ nǹkan lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ti bi tuntun dé yìí èèyàn mẹ́rin tó bá ṣe àrẹ̀ jùmọ̀ fẹ́ kẹ́ bá mi bàjẹ́ fún dáadáa mà lọ́fẹ̀ẹ́ láì ní gba 10 kọ́bọ̀ èèyàn mẹ́rin tó bá ṣètò yìí dáadáa bá Alhaja ṣe ti bi àṣẹ dé yìí wọ́n fẹ́ kí wọ́n bá mi bàjẹ́ fún lọ́fẹ̀ẹ́ Alhaja Kudirat Omialaju bó bá di pàjẹ́ yẹn ṣí lọ àwọn kan wà ní Canada báyìí tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ àwọn kan wà ní Amẹ́ríkà wọ́n wà ní London wọ́n wà ní Dubai South Africa níbi gbogbo tí wọ́n ti ń wò wá àwọn mi ò sí nípínlẹ̀ tẹ́ wà yìí ọ̀nà wo lẹ lè gbà tẹ́ fi pajé sínú iṣẹ́ wọn láì fojú kàn wọ́n mà. ẹ ṣeun nǹkan tá a ti ń ṣe tipẹ́ ni. lọ́nà wo mà. a ti ń ṣe tipẹ́ torí pé kò síbi táfẹ́fẹ́ fẹ́ torí ibi téèyàn wà táfẹ́fẹ́ ò kí ń fẹ́ dọ́dọ̀ rẹ̀
afẹ́fẹ́ ò sì ní fẹ́ kó mọ̀ kan gbé oko lára ìwọ kíbíkíbi tó bá wà lónìí tó bá ti jí tó fẹsẹ̀ méjèèjì tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tá bá bẹ́ẹ̀ ṣe á kàn ẹ́ lára á kàn wọ́n lára á kàn ẹ́ lára gbogbo iṣẹ́ tá bá bẹ́ẹ̀ ṣe láì fi nǹkan rán ni sí ẹ láì fún ẹ lọ́ṣẹ wẹ̀ láì fún ẹ lóògùn lò wàá dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń dúpẹ́ wàá rí àpẹẹrẹ àdúrà nínú ayé ẹ alájà tí wọ́n bá lé tí ajé tó ṣí lọ tá bá bọ ajé fún ẹ tá bá bẹ́ẹ̀ bọ ajé ìwọ bọ ajé lórúkọ iṣẹ́ ẹ tó ń ṣe wò kò wá sọ fún mi pé nǹkan tó rí ni. alájà kẹ tó rìnrìn àjò ìṣẹ̀lẹ̀ kẹṣẹlẹ̀ lágbàlá yín tó sì jẹ́ pé èmi fẹ́ kẹ́ mú wá sójú móhùnmáwòrán káwọn èèyàn bá lè mọ̀ pé agbára ń bẹ láláìléwé láláìlégbò ìyẹn sì lè rí ìwòsàn arákùnrin tí wọ́n kọ̀ nílé ìwòsàn tó jẹ́ pé bí èèyàn bá wo gbogbo ara ẹ̀ báyìí egun ti ń hàn tó jẹ́ pé wọ́n sì ti parí pé kò sọ́nà àbáyọ ọjọ́ méje ní ọ̀jáde láyé báwo lẹ ṣe ṣàṣeyọrí lórí rẹ̀ bá. àṣeyọrí yẹn wà lọ́dọ̀ Olódùmarè torí pé kí ni Ọlọ́run tó dá wa ti fi àṣeyọrí sí wa nínú ara pé gbogbo tá a bá ti ń tú òun á bá wa tú èyí tá a bá ń dè òun á bá wa dè òun náà ló lo agbára tá a fi ń tú dè tá a lè fi ń já ìdè agbára yẹn náà la lò tí Ọlọ́run fi gbogbo kódà yìí tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ṣiṣẹ́ rẹ̀ bí agbára. alájà ẹni tí wọ́n ní kò lè lò jọjọ́ méje lọ́wọ́ tí wọ́n ti kọ́ ń lè wòsàn olóyìnbó. ṣé àwọn ni wọ́n dání. kábíyèsí o. ṣáwọn ni wọ́n lẹ̀mí ẹ̀ ni àìsàn kọ́ ni kú kéèyàn ṣàìsàn kò ní kó kú àìsàn ò kan kú. ìrìnrìn kọ́sì kọ́ ni kú. bẹ́ẹ̀ni kọ́ sọ pé lágbájá ò kú lọ́la. bẹ́ẹ̀ni ẹ sì dá padà. nígbà tó jẹ́ pé àṣẹ tọ́lọ́run fún wa ni Ọlọ́run fún ẹ̀ ló ń gbọ́wọ́ wá ṣàṣẹ ló ń gbọ́wọ́ wá ṣiṣẹ́ Omialaju jẹ́ kankan lẹ́yìn Elédùà tó dá mi lẹ́yìn Ọlọ́run tó sì tún dá mi àfọlọ́run òun náà lọ́ba tí mo gbójúlò náà ni mo fẹ̀yìntì òun ló dẹ̀ ní kí n máa lọ torí òun ló mà ti wáyé mi ìjọ tó bá yá ńkọ́ òun náà ni ó mà ti lọ. so Omialaju wáyé pẹ̀lú omi torí pé kò sẹ́ni tó ń rídìí olókun wọn ì rídìí ọlọ́sà ẹnìkan òun lè rídìí ibi tí omi òkun ti wá. ọ̀dàlájà kúrò àti Omialaju gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ fi ṣe sample bọ̀ ẹ rí i pé ètò campaign lọ lọ́wọ́ báyìí alájà ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mi sì ní ògbégbá tí ò ní wọlé kì í ṣèpè kì í ṣàdúrà ìgbéyàn bíi mẹ́wàá bá ń dupò kan ẹnìkan náà ní òsà sì já wọn alájà ṣerúfẹ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀ bá wá ságbàlá yín ṣẹ́ni tí ọba ní wọlé ṣe sọ fún. àwa máa sọ fún wọn Omialaju òṣèké màá sọ fún ìdí tòsí ní wọlé màá sọ fún ẹ tí pé àtẹ̀yàn rẹ bá ti ní ìwọ́kọ́ lóní lọ fagbára wà ṣèbí mo wà láàfin mi tó bá dẹ̀ ní wàá wọlé àá sọ fún ẹ pé ìwọ lóní tó bá lọ orí ẹ náà ló máa já mú. tó bá lọ tí wọ́n bá ti sọ pé òun ló máa wọlé ó máa wọlé tó bá ti ní kò sí tó lè ṣe kò ní wọlé àwa máa sòótọ́ fún àwòrán yẹn ṣó ti yé nígbà tí kì í ṣàwọn náà kó nǹkan tá a kó lọ́wọ́ lé wa lọ́wọ́ àwa máa sòótọ́ fún wọn pé tọ̀ eléyìí o lógo èrè àní o kò sọ̀rọ̀ o tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni màá ní tò ó yá tẹ̀síwájú ṣàdúrà báyìí ṣe nǹkan báyìí pẹ̀lú ògo Ọlọ́run á wọlé á dẹ̀ wọlé nítorí pé nǹkan tó bẹ́ẹ̀ pa ìpín àti èèyàn rẹ̀ mú náà la máa sọ fún nǹkan tí ṣẹ̀dá ẹ̀ bá jẹ mọ́ òun náà la máa sọ fún nǹkan táwọn olókun ẹ̀ bá ní kó ṣe iná la máa ní kó ṣe. bọ́rọ̀ bá sì jọ bẹ́ni tí ilẹ̀ pósítà ẹ sọ fún pé máwo lẹ̀lẹ̀ pósítà o. kò nídìí á sọ fún pé kò nídìí tó bá nídìí á sọ pé ó nídìí tí ò bá nídìí á sọ fún pé kó lẹ gbogbo ìgbésí ayé mọ̀wùlẹ̀ tanra ẹ. wọn ò lè wọ pẹ̀pẹ́. tó bá kù dẹ̀dẹ̀ tí ó bá wọlé tí ó yẹ náà ni ó yẹ fún nítorí pé kádàrá àtẹ̀yàn rẹ̀ kò bá mu ó ti wá yẹ̀ yẹn ò sọ pé kó mọ̀ jẹ́ èèyàn nítorí wípé ó lè jẹ́ pé tó bá wọlé ẹ̀mí ẹ̀ lè máa gùn. ẹ̀mí rẹ̀ lè máa gùn bẹ́ẹ̀. ìyàwó nǹkan ṣe kan òun lè lédùà òun lọ́ba tó dá wa ǹjẹ́ tí wọ́n bá tà wà láyé bá ń gbà pé lóòótọ́ Ọlọ́run ọba tó dá wa yìí ó ń wà lórí ètò ó dẹ̀ ń ṣe nǹkan bó ṣe tó àti bó ti yẹ ìdààmú wa ò ní pọ̀. wọ́n jẹ́ sọ bẹ́ẹ̀ kí n mú ẹnu bà ọ̀rọ̀ olóṣèlú ni pé Alhaja Kudirat àti Omialaju ẹnìkan gbégbá nípínlẹ̀ kan wọ́n forúkọ bò láṣìírí aṣọ pé olódó máa wò ó abẹ nígbà tí máa wo ẹni tí wọ́n ní yọ wọlé o ṣùgbọ́n mi rẹ̀ kí ó lò ó sì rí bẹ́ẹ̀ aforúkọ bò ìpínlẹ̀ náà láṣìírí Alhaja Kudirat àti Omialaju kí lohun tí ẹ ní fún gbogbo ọmọ Nàìjíríà ẹ mọ̀ onírúurú èèyàn ló wà nínú ìṣòro sì gbóríṣiríṣi tó bá ń sọ pé ìṣòro àìrówó náà wà ìṣòro àìbímọ wà ìṣòro ká máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ká máa jẹ̀jẹ̀ ìlérí wà ìṣòro kan ni kéèyàn wà nínú àìsàn kéèyàn máa tinú àìsàn bọ́ sínú àìsàn ìṣòro kan ni pé kéèyàn máa wọṣọ ẹgbẹ́ rẹ̀ ìṣòro kan ni káwọn àgbà tiẹ̀ máa wá ṣèyàn di gbogbo gbà Alhaja Kudirat àti Omialaju béèyàn bá wà nínú ìṣòro kí lọ́nà àbáyọ mà. ọ̀nà àbáyọ pọ̀ ẹ ṣe àwò mà. ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni kéèyàn kọ́kọ́ la etí ẹ̀ lẹ́ẹ̀kọ́ máa gbọ́rọ̀ torí ẹni tó bá kangi mọ́ létí kò sí ọ̀nà àbáyọ fún un. ẹni wọ́n bá kangi mọ́ létí kò sí ọ̀nà àbáyọ fún un nítorí pé gbogbo tá à ń wí ó tiẹ̀ gbọ́ kò ní wá nítorí pé wọ́n ti parí iṣẹ́. wọ́n ti parí iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀ ò lẹ́jọ́ ẹ̀dí ṣùgbọ́n wọ́n náà bá ti parí iṣẹ́ tọ́rọ̀ ẹ̀ sì látúnṣe wàá lè pe Omialaju wàá lè pè
wà lágbára àti pè àrìnrìn ara ẹ létí tí wàá fi pè ṣùgbọ́n ìwọ tó bá ti ṣe pé wọ́n ti parí iṣẹ́ ẹ àkọ́kọ́ nìyẹn àkọ́kọ́ ta lè kọ́kọ́ sọ fún wọn nìyẹn kí èèyàn mọ̀ bóra ẹ̀ mọ́lé kó mọ̀ bóra ẹ̀ pa gbogbo ìṣòro tó wù kó mọ̀ kojú ẹ̀ gbogbo ọ̀nà tó wù kó gbà wọlé ìṣòro tó ń bẹ́ lòmí ìfira láti gbọ́ tó ti dáyé ni atọ́kùn ó sì gbọ́ ó sì pọ́mọ 50 years ó sì wà lórí ìṣòro yìí adẹ̀ ń kéékèèké owójọ́ ta ti ṣe program kò torí ẹ̀ pé o ó gbà kó pa ṣùgbọ́n ìṣòro náà wá lè mọ̀ pa lásìkò ó lè fojú ẹ̀ ráre títí dọjú alẹ́ ìwọ tí rù kan báyìí bá ṣe gbogbo oríṣiríṣi nǹkan tó ń pass through nínú ayé ẹ̀ tó ń dojúkọ tó jẹ́ bí ìdojúkọ tó lóyìnbó ń pè ní the challenges tó wù kó mọ̀ wà lára ẹ̀ tó ò tiẹ̀ wá mọ̀nà àbáyọ òun wò pé báwo ló ṣe fẹ́ ṣe àníkò pé Alhaja Kudirat Omialaju kó o ní Alhaja ẹjọ́ mo gbọ́ prógrámù yín ni nǹkan báyìí báyìí ni mo fẹ́ ìrìn àjò ayé mi bó ṣe rí ní àbẹ̀sà wá rí níbi tí ogun náà kí sí níbi tó díjú sí níbi tí wọ́n gan òró kan níbi tọ́rọ̀ yẹn ti wá àbẹ̀ ṣàyẹ̀wò tó tó àti bó ti yẹ gbogbo tá a mú bọ̀ wáyé náà fún àǹfààní ẹ̀yin ọmọ ènìyàn náà ni fún àǹfààní yín náà ni fún àǹfààní gbogbo bí tẹ́ ti rí wàhálà fún àǹfààní ẹ̀yin ọmọ adarí wọn fún àǹfààní gbogbo ẹ̀yin tí nǹkan ṣe fún àǹfààní ẹni tí ò ríṣẹ́ fún àǹfààní ẹni tí ò níwèé ìgbélú fún àǹfààní ẹni tí ò láya fún àǹfààní ẹni tí ò lọ́kọ fún àǹfààní ẹni tó ń fọwọ́ oṣù nù gírí gbígbẹ fún àǹfààní aláboyún tó wà nínú ìgbèkùn tí ò mọ bí òun ṣe lè sọ fún àǹfààní gbogbo ẹni tí ìyà ń jẹ fún àǹfààní ẹni tó ń lo aṣọ aláṣọ tó jẹ́ pé kí wọn bá bọ́ sí lọ́rùn kò lo aṣọ fún rẹ̀ rí fún àǹfààní ẹni tó ń ṣiṣẹ́ ibi erin tó jẹ̀jẹ̀ ìdírí. ẹ fàǹfà Alhaja Kudirat fún àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n lè yáwó bíi 6 ìní sọ àwọn ẹgbẹ́ yẹn o wọ́n gbowó eléyìí wọ́n gbé eléyìí wọ́n gbé eléyìí àwọn olówó ọmọ wa lé wọn káàkiri orí gbogbo ẹ̀ náà gbèsè náà ni. ẹlòmíín wà níjọ́ tó ti dáyé náà ti kan gbèsè méjì aṣọ ẹ̀. kábíyèsí aṣọ tó ń ró kákò wọn kò ní gbèsè wọn. aṣọ gbèsè ni kò wọn. dẹ̀ mọ aṣọ ẹ̀ ló dẹ̀ láìkì jù náà aṣọ ẹ̀. aṣọ ẹ̀ àwọ̀ ní tútù. ẹ̀yin ẹ̀ wá máa ṣe ètò yẹn máa láìkì ẹ̀ dàkún sọ̀rọ̀ ẹ̀ máa ṣe àrẹ̀. ẹlòmíín wà bàtà tó láìkì jùlọ láyé ni bàtà gbèsè ẹ̀. bàtà gbèsè ìjọ tó bá ti wọ̀ á jẹ gbèsè. kábíyèsí tó bá yáwó nígbà náà kò ní rí san. tó bá ti ń wọ bàtà yẹn lásìkò náà ìjẹ́ báwo ló ṣe fẹ́ mà ní kò pé Kudirat Omialaju yèyé Omialaju ní kò pé. Alhaja Kudirat Omialaju níbo ni ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yẹn fún gbogbo ọmọ Nàìjíríà. nọ́mbà mi ni 080 080 62 62 62 62 47 47 49 49 080 080 62 62 62 62 47 47 49. 49 ẹ̀yin ẹ wá máa share rẹ̀ owó tẹ́ fi share rẹ̀ ọwọ́ náà ní fi rùkú wọlé ohun rere lẹ́ẹ̀ máa fi gbámú lágbára lọ́wọ́. Alhaja Kudirat Omialaju wà ó ní ìlú Ìlọrin ibo ni odò ẹ̀fọ́ ní Òṣèré ni mo wà ní ìlú Ìlọrin gbogbo ibi tó bá ti ń bọ̀ ibi tó bá ti já ẹ ọlọ́dọ̀ yèyé Omialaju ló ń lọ ní odò ẹ̀fọ́ ní ìlú Ìlọrin ibẹ̀ lèmi ní Kwara State ibẹ̀ lèmi Alhaja Kudirat Omialaju ibẹ̀ ni mo fi ṣe ìkàlẹ̀ ibẹ̀ ni mo fi ṣe bùgbé. ọ̀dà Alhaja Kudirat Omialaju lórí ọ̀rọ̀ àkọ́bí tẹ́ ẹ mẹ́nuba àyẹn díẹ̀ á wà daṣọ bò yókùn dọjọ́ mẹ́jọ ọ̀nà wo lógún fi ń jà kọ́bí ọ̀nà wo làkọ́bí lè fi bọ́ kúrò nínú ogun mà. ẹ ṣeun ọ̀nà wo làkọ́bí èéfín lówó lọ́wọ́ tó dàkọ́bí ọ̀bá lówó lọ́wọ́ àbúrò rẹ̀ lẹ́yìn rẹ̀ máa bẹ̀ ń ṣẹ́ o. àìlówó lọ́wọ́ wọn náà la fi ń sọ pé ogun ń jà wọn àìlówó lọ́wọ́ gan ni bàbá ìjayà nínú ayé wọn wọn ẹ̀ jẹ́ kákọ́bí lówó lọ́wọ́ àkọ́bí ìdí tí àkọ́bí kì í fi ní owó lọ́wọ́ ṣe ń gbọ́ mi. àkọ́bí sì gbọ́dọ̀ ṣáájú sọ́wọ́n tó lájẹ ṣe pàtàkì. àkọ́bí yẹn gan ajé dùn fún wọn púpọ̀. àwọn gẹ́gẹ́ là bá máa pè lájé. torí tajétajé ni wọ́n wáyé ṣùgbọ́n wọn jẹ́ kán rí lò. inú ogun náà lájé yẹn ó ti bọ́ sọ́wọ́ àbúrò. ogun yẹn náà ni ó gbajé yẹn kúrò tí ó bọ́ sọ́wọ́ àbúrò. ni wọ́n bá ní ìyá gba àsìkí wọn fábúrò wọn. àbúrò bá máa sọ pé àsìkí tó yẹ kí ẹ̀gbọ́n yẹn náà ló jà wọ́n torí àwọn náà ló kó gbogbo ẹ̀ wáyé àwọn náà ló forí ru gbogbo ẹ̀ àkọ́bí náà ni ó ru gbogbo ẹ̀ wá àkọ́bí tí ò bá ti kú lọ́mọ ọdún kan tí ó sì kú nígbà tí wọ́n bí tí ò kú nígbà pé kìíní ṣàpé lẹ́yìn bá ti kú bẹ́ẹ̀ tọ̀ ogun yẹn tó ń rọ̀ ẹ̀ ó tún ṣe díẹ̀ lórí àwọn tó kù ó ti rù wá ó ti rù lọ bẹ́ẹ̀ ni ó ti rù wá ó ti rù gbogbo ogun yẹn jáde kúrò lára ṣe ń gbọ́ mi àwọn tó kù tó bá ń bọ̀ ìrọ̀rùn ló bá dé sọ̀rọ̀ mi yé yín so àkọ́bí wọ́n níṣẹ́ pàtàkì tí wọ́n á ṣe nítorí ìwọ tó bá jẹ́ àkọ́bí ìwọ ló yẹ kó ṣe ajé jù láyé àkọ́bí ló yẹ kó ṣe ajé jù ìwọ ló yẹ kó mọ bọ lóògùn ẹ lóòrèkóòrè nígbà bí bẹ́ẹ̀ kẹ́yìn bá ń ṣe ajé bí ẹ̀mẹ́wàá tiẹ̀ àkọ́bí ló yẹ kó mọ ṣètùtù àgbà lóòrèkóòrè ẹ rí tí ẹni tó jẹ́ second born bá ṣajé tó bá tiẹ̀ rọra pàtẹ́wọ́ nídìí ajé lẹ́ẹ̀kan ìgbà tí ó fi mọ́ lóun dúpẹ́
àkọ́bí ò tún múra dáadáa so àkọ́bí tó bá kàn fi rẹ̀ kalẹ̀ lẹ̀ ni ò tí mọ̀ túmọ̀ ẹ̀ ó múra kí lásù ọ̀hún mọ̀ fún lóúnjẹ o kó múra kí àbíkẹ́yìn má wá bá a fún lóúnjẹ alájà pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ kà á. gbàgbà sí nǹkan tó kù nínú ayé rẹ mọ́. ọ̀dà nkúrin data dé yìí á woṣẹ́ fáwọn èèyàn ní life and direct báyìí lẹ́yìn tá a bá padà dé láwa mẹ́nu bá nǹkan bíi méjì ká tó kásẹ̀ ìtúnlẹ̀ alájà ṣe ti rẹ́dì mo mọ̀ pé nǹkan tuntun lẹ tún gbé wá nísàlẹ̀ odò báyìí yàtọ̀ lọ sísàlẹ̀ odò fógun odidi 40 ọjọ́ àtọjọ́ kan gbáko alájà àwọn èèyàn wọn máa pè nílé wọn máa pè wọn sì máa dárúkọ ìyá àwọn àtòrú ẹ wàá súnkò lẹ́gbẹ̀ẹ́ múmáwòrán yín nítorí tí ò gbéjì lẹ́yìn náà gbọ́ ọmọ Nàìjíríà láti lè mọ̀ pé Alhaja Kudirat Omialaju tún ti dé o bí ìbọn 09020171999 ẹ dárúkọ yín àtorúkọ ìyá yín 09020171999 09020171999 nọ́mbà Alhaja Kudirat Omialaju ò sì yí padà ń tiwọn 0 pé orí wọlé ọ̀nà wo la lè gbà mógun kú ń bẹ̀ ẹlòmíì rè ọ̀nà ẹ̀rọ ọ̀jọ́mọ́ ẹni tí ń wọṣọ dúdú ìsìn wọṣọ dúdú bẹ́ẹ̀ ló ti fara ká iṣẹ́ ogun. ohun tó ń fa ẹ̀yìn ọ̀rọ̀ náà lọ́wọ́ pẹ̀lú ogun. ọmọ ẹ ti wà lọ́mọ ọdún mẹ́wàá tó ẹ̀sẹ̀ wá ogun kan nìyẹn ẹlòmíì wà ìjọ tó ti dáyé tó ti parí iṣẹ́ ẹlòmíì wà ogun òjòríwèé ká